ìyanu rẹ̀ lórí àwa ẹ̀dá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ọba tó mú gbogbo tó sì lè ṣe gbogbo, àríro àlà ẹlẹ́rù nìyí, ọba tó fún wa ní orí ọ̀fẹ́ láti wá sórí àkọ́tún ètò ohùn àwọn kérúbù lónìí. Ẹ̀yin náà mọ̀ pé àkọ́kọ́ rẹ̀ ní fún ti ọdún 2025. Ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ pé tọ́rọ̀ kan bá ti ń lọ ńlẹ̀, tó bá ti ń ṣe bí gbọ́nmi sí omi òtó, àbí tó bá ti ń rí bákan, làwa náà máa ń ṣe kíni, la máa ń gùn wá sí orí ètò. Ẹ̀kọ́ ló sì ń gbéyàn ró títí tá a máa tán lágbà tán ti bí wa títí tá a máa fi kú. A ó máa tẹ̀síwájú láti máa kẹ́kọ̀ọ́ ni. Tó bá yẹ ká kẹ́kọ̀ọ́ àfi ká tọ̀ àwọn tó lẹ́kọ̀ọ́ lọ kí wọ́n sì kọ́ wa ní ojú pọ́nbélé ẹ̀kọ́. Èyí ni mo fi ń kí wa káàbọ̀ sórí ètò ohùn àwọn kérúbù láàárọ̀ yìí níbikíbi tí ẹ ti ń wò wá. Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ Babaládùúrà ní Kọ̀tún. Mo kí n káàbọ̀ lórúkọ Ọlọ́run ọ̀gá ògo. Láàárọ̀ yìí a ó tún ní ìdáǹdè láti inú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run lórúkọ Jésù Kristi. Gbọ́ dáadáa, èyí tó máa gbọ́ lórí ètò yìí kò yàtọ̀ sí tó máa lọ gbọ́n Bible school, kò yàtọ̀ sí tó máa lọ gbọ́n theology. Ṣùgbọ́n tó bá dẹ̀ ti ń gbọ́, tó bá ní ohun kan tàbí òmíràn tó fẹ́ béèrè, o ní àǹfààní láti pè sórí ètò yìí. Bàbá wa nínú Olúwa, kó kọjá kọ́kọ́ sọ̀rọ̀ nípa kókó ọ̀rọ̀ tá a fẹ́ gbẹnulé, bíṣọ̀ọ̀bù, ìlanilọ́yẹ̀ lórí rẹ̀. Oyè àbí ipò bíṣọ̀bù, èmi ò tí mọ̀ bí oyè ni, mi dẹ̀ mọ̀ bí ipò ni, àwọn bàbá náà máa ṣàlàyé fún wa lórí ètò yìí. Ìlanilọ́yẹ̀ lórí rẹ̀. Bàbá wa tí wọ́n sì fi dá wa lẹ́kọ̀ọ́ lówùúrọ̀ ìtọ́lọ́run fẹ́ lò la, àwọn ni president fún ilé iṣẹ́ ìránṣẹ́ Christ Kingdom Realities Ministries. Wọ́n sì tún jẹ́ ọ̀kan lára àwọn àgbààgbà láti ìjọ Secretary Annex Church Òkè-Ìjìgbò Parish tó wà ní abúlé Ọlọ́ni. Mo ń sọ̀rọ̀ nípa bàbá wa nínú Olúwa, Special Apostle Pastor Victor Adéròjú Adébẹ̀ṣin. Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò láàárọ̀ yìí. Ẹ rà ẹ kúṣẹ́ o. Inú wa dùn púpọ̀ láti rí yín. Olúwa ṣeun. À ń dájọ́ ọjọ́ ń dá wa, à ń dájọ́, ṣùgbọ́n láàárọ̀ yìí à ń dájọ́ ọjọ́ pé. Olúwa ṣe Ọlọ́run ló gbà bẹ́ẹ̀ fún wa. Ẹ bá wa kí àwọn èèyàn wa nílé. Mo kí gbogbo wa ní orúkọ Ọlọ́run tó dá ayé àtọ̀run àti ní orúkọ Olúwa wa Jésù Kristi. Mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí mo ní láti wà níbí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá. Ojú tẹ́ fi ń wo ètò yìí lórúkọ Jésù, ìmọ́lẹ̀ Ọlọ́run á túbọ̀ máa mọ́lẹ̀ sí. Àmín. Mo lè gbàdúrà kí ètò yìí náà kó máa tẹ̀síwájú. Àmín. Bàbá wa láàárọ̀ yẹn fún wa ní àdúrà ká fi bẹ̀rẹ̀. Olúwa Ọlọ́run Olódùmarè, bàbá nípasẹ̀ Jésù Kristi, adúpẹ́ aláyọ̀ ayìn lógo fún oore ọ̀fẹ́ ìwà láyé, oore ọ̀fẹ́ ìwà láàyè. Ẹ̀mí mímọ́ ẹ gba ọpẹ́ wa. Àmín. Yẹ bá ti ń lọ nínú ètò yìí, ẹ̀yin náà lolùkọ́ òde ọ̀run fún ara yín, ẹ kọ́ wa. Àmín. Ẹ gbóhùn wa sọ̀rọ̀. Àmín. Ẹ tan ìmọ́lẹ̀ sí ọkàn wa. Àmín. Gbogbo àwọn tó máa gbọ́ wa lónìí lórúkọ Jésù, Ọlọ́run ẹ fún wọn ní ọgbọ́n. Àmín. Ẹ fún wọn ní ìmọ̀. Àmín. Ọ̀rọ̀ yìí náà kó yé wọn. Àmín. Àtàwọn tó ń wò wá lórúkọ Jésù Kristi, ẹ̀mí mímọ́ ẹ gba ọkàn wa. Àmín. Ẹ fún wa ní ìmọ̀ tó jinlẹ̀. Àmín. Ẹ fún wa ní òye. Àmín. Ó gbàdúrà fún ìránṣẹ́ yín tẹ́ ń lò lórí ètò yìí lórúkọ Jésù, Ọlọ́run kó dì yín mú. Àmín. Ọwọ́ agbára Ọlọ́run kó gbé yín ró. Àmín. Ètò yìí náà kó máa tẹ̀síwájú. Àmín. Nípasẹ̀ ètò yìí lórúkọ Jésù Kristi, kọ́pọ̀lọpọ̀ kó dẹni ìgbàlà. Àmín. Ní orúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Bàbá wa nínú Olúwa, Special Apostle Pastor Victor Adéròjú Adébẹ̀ṣin, àwọn ni àlejò wa tí wọ́n fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí. Bàbá wa láìpẹ́ yìí wọ́n ta ọ̀rọ̀ orílẹ̀ màmá wa kan lórí gẹ́gẹ́ bí bíṣọ̀bù. Ṣèdọ̀pọ̀ ẹ̀yin bàbá, ẹ̀yin àgbà nínú ẹ̀mí sọ pé nínú Yorùbá náà àti nínú ẹ̀mí sọ pé ọ̀rọ̀ ló gbá mú kó mo rò wá. Bẹ́ẹ̀ni. Lórí ọ̀rọ̀ bíṣọ̀bù ẹ jẹ́ ká wò. Bíṣọ̀bù ṣé ipò ni àbí oyè? Kí ni bíṣọ̀bù túmọ̀ sí gan-an? Ṣé rí ọ̀rọ̀ tá à ń pè ní bishop lédè òyìnbó, ó wá láti èdè Greek tá à ń pè ní episcopos. Láti inú episcopos náà láti mú òyìnbó episcopa. Ètò túmọ̀ sí ìbójútó, ìmójútó. Àwọn olóyìnbó ń pè ní overseeing. So a lè sọ pé a lè pe bíṣọ̀bù ní alábòjútó, alámòjútó and overseer. Ẹni tí ó ń ṣe àbójútó ìjọ Ọlọ́run ní àwọn agbègbè kan. Kì í ṣe lórí ìjọ kan ọ̀bọ̀ ní àwọn agbègbè kan. Bẹ́ẹ̀ ìjọ bíi mẹ́ta bíi mẹ́rin bíi márùn-ún lágbègbè kan. So ẹni tí ó máa ṣe àbójútó wọn, tó máa ṣe olùdarí wọn, tó máa jẹ́ ẹni tí wọ́n máa rìpọ́ọ̀tù fún. Pé bó ṣe ń lọ nìyí o. Tó dẹ̀ máa jẹ́ ẹni tó jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀ máa múlẹ̀. Tó jẹ́ pé nǹkan tó bá ti sọ òun náà ni abẹ́gẹ́ ẹni tá à ń pè ní bíṣọ̀bù yẹn. Ẹ rí pé àwọn ìjọ kan tó wá máa pe bíṣọ̀bù, á ní bíṣọ̀bù aláṣẹ.
my lord bishop so ìtumọ̀ bishop lérèfé nìyẹn. kọ́lọ́run alààyè kó túbọ̀ ràn wá lọ́wọ́. Ǹjẹ́ bishop wà ní kankan ṣe pẹ̀lú ìpè? bishop ní nǹkan ṣe pẹ̀lú ìpè nítorí pé èèyàn ń dàgbà, èèyàn ní òye, èèyàn ní ìmọ̀ sí ni kó tó di pé ó máa jẹ oyè bishop. èèyàn máa kì í ṣe pé bóyá èèyàn kàn déédéé sọ pé kì í ṣe ipò téèyàn ń kọ application láti lọ gbà. ẹjọ mo fẹ́ kì í ṣe ipò téèyàn ń gba iṣẹ́. èèyàn ti gbọ́dọ̀ ní ìrírí tó pọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́. irú ẹni bẹ́ẹ̀ ti gbọ́dọ̀ jẹ́ bóyá olùkọ́ni àbí olùṣọ́ àgùntàn àbí ajínrere tó ti ní ìrírí, tó ti jẹ́ olórí ìjọ àwọn ìjọ kéékèèké káàkiri. so irú ẹni bẹ́ẹ̀ ìpè kan ní èèyàn máa dàgbà sí nígbà tó bá tó àsìkò wọ́n máa rí pé eléyìí ó ṣe kí ni ó tọ́. oyè bíṣọ̀bù kì í ṣe oyè ìdálọ́lá. oyè bíṣọ̀bù kì í ṣe oyè takànfíndà lọ, it's not an honorary title. kì í ṣe oyè ìdálọ́lá. oyè ìpè sí iṣẹ́ ni, oyè ìpè sí àbójútó ni. ẹni tó máa bójútó ìjọ òun náà gbọ́dọ̀ ó ti lè gbọ́dọ̀ wà lábẹ́ ìbójútó kan sí rí nígbà sẹ́yìn wá kó náà ti dàgbà nínú ọgbọ́n tó ti dàgbà nínú òye ìmọ̀. so bí ọ̀rọ̀ oyè bíṣọ̀bù ṣe jẹ́ nìyẹn. oyè ní bíṣọ̀bù oyè nítorí bíbélì sọ fún anú ìwé Tímótì kìíní orí 3 ó lẹ́ni tó bá ń fẹ́ oyè bíṣọ̀bù ó ní ohun rere ló ń fẹ́. tó bá ń fẹ́ oyè bíṣọ̀bù oyè ní. ẹ̀dẹ̀ tún jẹ́ kó yé wa wípé náà ó tún ní ìpè náà nínú. ìpè ní ìtorí pé kí ni ẹni tó máa jẹ oyè bíṣọ̀bù ti gbọ́dọ̀ ó ti gbọ́dọ̀ ní àwọn ìrírí ìpè. ó yẹ kó jẹ́ olùkọ́, ó yẹ kó ti ní ìrírí ìkọ́ni. torí Paul sọ fún anú ìwé Tímótì wípé ẹni tó bá máa jẹ oyè bíṣọ̀bù gbọ́dọ̀ jẹ́ ẹni tó lè kọ́ni, ẹni tó lè kọ́yàn, apt to teach. ìbéèrè ṣe pè ní English nìyẹn. A bishop must be apt to teach. so ẹni tó bá dẹ̀ máa kọ́yàn, you don't give what you don't have. téèyàn bá ní náà ló ń fún yàn. so ẹni tó máa kọ́yàn náà gbọ́dọ̀ jẹun fún ẹni tó náà gbọ́dọ̀ jẹun tó ti ní ẹ̀kọ́ tó yanrantí tó lè dé ipò wípé ó máa kọ́ ni. ọ̀rọ̀ ni ipò ní ìpè ní nítorí pé ẹni tó bá máa kọ́ èèyàn náà gbọ́dọ̀ ní nǹkan tí ó fẹ́ fi kọ́ ènìyàn. àwọn àmúyẹ pàtàkì wo ni a gbọ́dọ̀ rí nínú ayé bíṣọ̀bù? iṣẹ́ wo gan ni Ọlọ́run gbélé àwọn bíṣọ̀bù lọ́wọ́? àkọ́kọ́ náà iṣẹ́ àbójútó ìjọ ṣe níbi tí ìjọ dé lónìí nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì tá à ń ṣe yìí tọ́pọ̀lọpọ̀ ń sọ pé aṣọ yẹ kó rí báyìí. mo fẹ́ sọ pé púpọ̀ wà lọ́wọ́ àwọn tó ń ṣàbójútó ìjọ torí pé bí wọ́n bá ṣe tọ́ nǹkan ẹ̀ náà ló ṣe máa bá. so iṣẹ́ àbójútó, iṣẹ́ ìmójútó òun níṣẹ́ bíṣọ̀bù. ẹ jẹ́ ká wò nínú Bíbélì níbi tí Paul ti ń ṣàlàyé ọ̀rọ̀ oyè bíṣọ̀bù yìí. ó ní òtítọ́ ni ọ̀rọ̀ náà, Tímótì kìíní orí 3. ó ní bẹ́ẹ̀ nìkan bá fẹ́ oyè bíṣọ̀bù, iṣẹ́ rere lè ó ń fẹ́. ẹni bó ṣe pé ó ní iṣẹ́ rere ló ń fẹ́, kò sọ pé bóyá ipò rere iṣẹ́ ni, ipò iṣẹ́ ni. ó ní ṣùgbọ́n ǹjẹ́ bíṣọ̀bù gbọ́dọ̀ jẹ́ aláìlẹ́gàn? àwọn àmúyẹ nìyẹn o. ó ló gbọ́dọ̀ jẹ́ aláìlẹ́gàn, ó ló gbọ́dọ̀ jẹ́ ọkọ aya kan. yẹn ni pé bíṣọ̀bù kì í ṣe ẹni tó ń kóbìnrin jọ. so olùṣọ́ra, aláìrékọjá, oníwà yíyẹ, olùfẹ́ àlejò ṣíṣe, ẹni tí ó lè ṣe olùkọ́. ó ní kí ó má jẹ́ òmùtí tàbí aluni tàbí olójú kòkòrò, bí kò ṣe onísùúrù, kí ó má jẹ́ oníjà tàbí olùfẹ́ owó. ẹni tí ó káwọ́ ilé ẹ̀ dáadáa, tí ó mú àwọn ọmọ rẹ̀ tẹríba pẹ̀lú ìwà àgbà gbogbo. ṣùgbọ́n bí ènìyàn kò bá mọ bí a ṣe káwọ́ ilé ara ẹ̀, òun wá ti ṣe lè tọ́jú ìjọ Ọlọ́run. ó ní kó má jẹ́ ẹni titun, yẹn ni pé kó má jẹ́ ṣẹ̀ṣẹ̀ dé. kàn lè fi ṣẹ̀ṣẹ̀ dé jẹ́ oyè bíṣọ̀bù. owó ṣẹ̀ṣẹ̀ dé church, owó wà lọ́wọ́ ẹ̀. owó wà lọ́wọ́ ẹ̀ wá lójú ìṣúra ní ààrẹ kò joyè. so mo sọ lẹ́ẹ̀kan pé bíṣọ̀bù gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ti ní ìrírí tó ti la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá. ó ní kí ó má bàa gbéraga kí ó sì ṣubú sínú ẹ̀bi. yẹn ni pé tẹ́ bá fi ṣẹ̀ṣẹ̀ dé tẹ́ fi jẹ́ oyè, kò sí ni ó máa gbéraga. ayẹyẹ pàtàkì. even kó má tẹ̀ jẹ́ oyè bíṣọ̀bù gan, kó jẹ́ àwọn oyè míì. ẹni pé ó ṣẹ̀ṣẹ̀ dé ní o bọ̀tà ó wà lọ́wọ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣe ń ṣe nísìn. ó ṣẹ̀ṣẹ̀ dé ní àyìn tó ṣẹ̀ dé tí ò tiẹ̀ tí mọ rudiment ṣé la fẹ́ jẹ ni. ìbéèlè ó takò ká ti máa gbọ́wọ́ lé èèyàn tó ṣẹ̀ṣẹ̀ dé lórí ká máa fi joyè. ó sì yẹ kí ó ní ẹ̀rí rere
pẹ̀lú lọ́dọ̀ àwọn tí ń bẹ lóde ìyẹn ni pé kì í ṣe pé láàrin ìjọ nìkan wọ́n ti gbọ́dọ̀ jẹ́rìí ẹ̀ pé níwọ̀n ará aládùúgbò wọn àwọn ará àdúgbò gbọ́dọ̀ mọ̀ pé wọ́n gbọ́dọ̀ jẹ́rìí ẹ̀ pé èèyàn dáadáa ni ẹni tó fi jẹ bíṣọ̀bù ṣùgbọ́n ẹni tí ò ní ẹ̀rí rere láàrin àdúgbò wọ́n á fi jẹ oyè ní church ó ní kí ó má bàa bọ́ sínú ẹ̀gàn àti sínú ìdẹkùn èṣù so a ti rí gbogbo àwọn àmúyẹ tó yẹ kí bíṣọ̀bù ní gẹ́gẹ́ bí Bíbélì ṣe làálẹ̀ fún wa. Ọlọ́run alààyè kó ràn wá lọ́wọ́ Àmín o. ẹni iṣẹ́ ẹ ti jẹ́ kó yé wa wípé iṣẹ́ ìṣàkóso Bẹ́ẹ̀ ni Ọlọ́run gbélé iṣẹ́ ìṣàkóso ni iṣẹ́ ìmójútó. mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún wa ní tónítóní ǹjẹ́ obìnrin lè jẹ oyè bíṣọ̀bù? Ìbéèrè tẹ́ béèrè yẹn ìbéèrè tó gba ọgbọ́n ni torí tí n bá máa dáhùn ẹ̀ máa dáhùn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́. ó yẹ kọ́kọ́ mú àwọ̀ bẹ́ẹ̀ ni kẹ́ tó wá mú àwọ̀ bẹ́ẹ̀ kọ́. ṣé rí bẹ́ẹ̀ ni pé ṣé nínú Bíbélì Ọlọ́run ò rí wa gẹ́gẹ́ bí ọkùnrin àbí bí obìnrin Ọlọ́run rí gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ nínú Kristi Olúwa gẹ́gẹ́ bí ọmọ nínú Kristi ni kò rí wa gẹ́gẹ́ bí ọkùnrin o kò rí wa gẹ́gẹ́ bí obìnrin yẹn ni pé kò rí wa gẹ́gẹ́ bí strength yẹn bí agbára wa àbí bí a ò ṣe lágbára sí ó rí wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tí ẹ̀mí mímọ́ ń gbénú ẹ̀ ẹ wo nínú ìwé Gálátíà orí 3 ẹ̀dí Bíbélì sọ wọn pé ó ní kò lè sí Júù tàbí Hélénì ẹrú tàbí òmìnira ọkùnrin tàbí obìnrin nítorí pé ọ̀kan ni gbogbo yín jẹ́ nínú Kristi so àwa la lè máa wò pé ẹnìkan ọkùnrin ẹnìkan obìnrin ṣùgbọ́n lójú Ọlọ́run ìkan náà ni gbogbo wa we are all equal in Christ there is no male there is no female so lábẹ́ ẹ̀ yẹn tí a bá rí obìnrin tó ní orí ọ̀fẹ́ tí ó ní àwọn àmúyẹ tá a sọ yìí tí ó dẹ̀ jẹ́ pé òun náà ló kàn because ìdálù níṣèlú láìpẹ́ òun náà ló kàn ní inú ìjọ yẹn tó dẹ̀ ní gbogbo àwọn àmúyẹ wọ̀nyí lábẹ́ orí ọ̀fẹ́ Kristi irú ẹni bẹ́ẹ̀ lè jẹ́ oyè bíṣọ̀bù irú ẹni bẹ́ẹ̀ ó lè jẹ́ oyè bíṣọ̀bù ṣùgbọ́n ṣe mọ̀ ní àwo bẹ́ẹ̀ kọ́ tẹ́ ẹ sọ ni pé ẹni pé nígbà tí Paul ń sọ̀rọ̀ bíṣọ̀bù ó ní ọkọ aya kan kò sọ pé aya ọkọ kan ó túmọ̀ sí pé ọkùnrin ni Paul ní lọ́kàn ọkùnrin ló ní lọ́kàn láti jẹ́ olórí and ní ọ̀pọ̀lọpọ̀ writings Paul látọwọ́ ẹ̀mí mímọ́ Paul ò gbà kí obìnrin ṣolórí lọ́kùnrin lórí pé kóbìnrin máa ṣàkóso lórí ọkùnrin ó kọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tó kọ̀wé sí àwọn ará Kọ́ríńtì ó ní jẹ́ káwọn obìnrin yín kan dákẹ́ nínú ìjọ ó ní tí wọ́n bá fẹ́ kọ́ kẹ́ǹkan kan lọ kọ́ láti ilé ṣẹ́mọ̀ lábẹ́ ìrírí wípé àwọn obìnrin nígbà míì gẹ́gẹ́ bí Bíbélì náà ló sọ pé ohun èlò aláìlágbára ni wọ́n ṣẹ́mọ̀ àwọn obìnrin nígbà míì because of their nature because of their weak nature ó máa ń kò sábà ràn wọ́n lọ́rùn láti jẹ́ olórí àti pé ọ̀pọ̀lọpọ̀ wọn ṣẹ́mọ̀ obìnrin gbọ́dọ̀ wà lábẹ́ ìtẹríba fún ọkọ tẹ́ bá wá lọ gbé obìnrin sí ipò àṣẹ ṣẹ́mọ̀ tí ò dẹ̀ sí lábẹ́ ọkọ àbí tí ò sí lábẹ́ ìbáwí ọkùnrin irú nǹkan bẹ́ẹ̀ ó lè dá nǹkan míì lẹ̀ nínú ìjọ Ọlọ́run so bí obìnrin bá tiẹ̀ fẹ́ jẹ oyè bishop ó gbọ́dọ̀ jẹ obìnrin tó ní àmúyẹ then tó wà lábẹ́ ọkọ tó wà lábẹ́ ọkùnrin tó gbọ́dọ̀ máa gáìdì tó gbọ́dọ̀ máa tọ́ ọ̀dọ̀ àti ráwọn obìnrin mìíràn tí wọ́n jẹ oyè bishop lẹ́yìn ìpapòdà ọkọ wọn nínú ìjọ tí ọkọ wọn gbé kalẹ̀ nígbà tó ọkọ wọn kú wọ́n fi wọ́n jẹ oyè bishop pé káwọn máa ṣe àbútó ó lè ṣẹlẹ̀ lábẹ́ orí ọ̀fẹ́ Kristi pé ìkan náà ni gbogbo wa bó tẹ̀ jẹ́ pé nínú church history nínú ìtàn ìjọ tàbá ka Bíbélì dáadáa tá a wo church history kí wọ́n tó fi obìnrin ṣe bishop ó pẹ́ díẹ̀ mo fẹ́ sọ pé bóyá ibi tó ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn bóyá maybe Anglican church Anglican prayer àwọn ìjọ Gẹ̀ẹ́sì bóyá pé bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ ó dẹ̀ ṣẹ̀ bẹ̀rẹ̀ náà ni obìnrin òun sábà jẹ́ oyè bishop tá a bá dẹ̀ wo Bíbélì náà kò sí àpẹẹrẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ọmọ ọṣù náà láfi ń tọ́ṣu ehoro òwòye ló máa kíní kan ìwòye lé tó bá ti lábẹ́ orí ọ̀fẹ́ Kristi mo sọ pé lábẹ́ orí ọ̀fẹ́ Kristi nínú Kristi ìkan náà ni gbogbo wa obìnrin lè jẹ́ tó bá ní àwọn àmúyẹ tí Bíbélì sọ yẹn ó lè jẹ́ Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́ ètò àwọn kérúbù ló ń lọ
lórí social media lónìí lórí page Ohùn Àwọn Kérúbù Consent. Ẹ ní àǹfààní láti pè wọlé lórí ètò yìí. Ẹ ní àǹfààní láti pè wọlé 081-655-37283 081-655-37283 ní nọ́mbà tẹ́ ní àǹfààní. Tẹ́ bá ti pè wọlé a máa gbé ìpè yín níbí báyìí. Bóyá ẹ ń wò wá lọ́wọ́lọ́wọ́ ni ẹ ní àǹfààní láti pè wọlé nígbà tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ni o. Tá a bá ti kúrò níbẹ̀ kó má di pé ìgbà tá a bá ń lọ tán ìwà adarí lọ jiyàn. Ẹ ní àǹfààní láti pè wọlé lórí ètò Ohùn Àwọn Kérúbù tó lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tẹ́ bá ní nǹkan tàbí òmíràn láti béèrè. Bàbá wa nínú Olúwa tí wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́, àwọn ni Special Apostle Pastor Victor Adéròjú Adébẹ̀ṣin tí wọ́n jẹ́ president fún ilé iṣẹ́ ìránṣẹ́ Christ Kingdom Realities Ministries. Àwọn ni Ọlọ́run lò láti olùkọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n, olùkọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n tí àwọn ènìyàn mọ̀ dáradára tí Ọlọ́run sì ń lò wọ́n fún ìgbédìde ọ̀pọ̀ ènìyàn ní àkókò yìí. Bàbá wa kó atótónu àtẹ̀kan. ẹ ṣé o. Ẹ jẹ́ kí n wá sínú ìbéèrè yìí. Ẹ mú wa wọnú rẹ̀ dáadáa o. Níbo ni àyè àwọn obìnrin gbọ́dọ̀ dé nínú ìṣàkóso ìjọ àti nínú iṣẹ́ ìsìn? Ṣé rí ọ̀rọ̀ obìnrin àbí àyè obìnrin nínú ìjọ? Mo lè fi gbogbo ẹnu sọ wípé kò síbi táyè wọn ò lè dé, torí pé abẹ́ oore ọ̀fẹ́ Kristi ò ní gbogbo wa wà. Ohun tí oore ọ̀fẹ́ Kristi dẹ̀ mú wá fún wa ó ní òmìnira. Àkọ́kọ́ gbọ́dọ̀ mọ̀ yẹn, orí èmú pè ní liberty. Òmìnira ó ní oore ọ̀fẹ́ Kristi fún wa. Lábẹ́ ẹ̀sìn àwọn Júù nígbà ayé Mósè, ó ní nǹkan tóbìnrin, ó níbi tóbìnrin gbọ́dọ̀ dé, ó tẹ̀ ní nǹkan tóbìnrin gbọ́dọ̀ ṣe. In fact tóbìnrin bá wà ní nǹkan oṣù wọn ò gbọ́dọ̀ wọnú àgọ́, ẹ̀yìn àgọ́ ni wọ́n gbọ́dọ̀ wà gẹ́gẹ́ bí ìlànà òfin Mósè. And tẹ́ bá dẹ̀ wo bèrè ẹ̀dá lábẹ́ ìsìn àwọn Júù yẹn, wọn tiẹ̀ kì í ka obìnrin kún. Tó bá ní lágbájá bímọ 4 ó bímọ 5, wọn ò ka obìnrin mọ́ o. So tá a bá fi ojú òfin, ìlànà òfin Mósè àbí táwọn Júù wò, àyè obìnrin ó ní limit, ó lóde wọn. Ṣùgbọ́n nínú Kristi, lára àwọn nǹkan tí Kristi mú wá fún wa ó ní òmìnira. Ẹ rí pé ní ọjọ́ Pentikọ́stì, nígbà tí a tú ẹ̀bùn ẹ̀mí mọ́ sára àwọn àpọ́stélì, àwọn obìnrin wà nù wọn. In fact Bíbélì sọ fún wa pé ìyá Jésù náà wà bẹ̀, Màríà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì. Gbogbo wọn ni Ọlọ́run fún ní ẹ̀bùn ẹ̀mí mọ́ kan náà tó jókòó lé ogun lórí. Ó túmọ̀ sí pé gbogbo wa ni Ọlọ́run ró lágbára, àtọkùnrin àtobìnrin, láti ṣiṣẹ́ ẹ̀sìn. Gbogbo wa ni. Lóòótọ́ àwọn kùdìẹ̀kudiẹ máa wà lára èèyàn, ìbáàjọkùnrin ìbáàjọbìnrin. Pọ́ọ̀lù àpọ́sítélì nígbà tó ń kọ̀wé, ó ní òun ò pàmìtì obìnrin láti jẹ́ olórí lórí ọkùnrin. Ó ní nítorí pé Ádámù la kọ́kọ́ dá, lẹ́yìn náà la ṣẹ̀dá obìnrin, la ṣẹ̀dá Éfà. Ó tẹ̀ tó fi kún wípé ó ní obìnrin la dánwò, àdọ́kùnrin wò, pèsè obìnrin ló ṣẹ̀. Ẹni àdánwò lóbìnrin. Mi ò sọ bẹ́ẹ̀ o. Kábíyèsí Olódùmarè. ó ní Éfà la dánwò, ó ní kì í ṣe Ádámù. Ó ní Ádámù kọ́ ló wà nínú ẹ̀ṣẹ̀, ó ní Ádámù kọ́ ló ṣẹ̀, ó ní Éfà ló ṣẹ̀. Ó ní and the woman when he was in transgression. So obìnrin ó jẹ́ kí àwọn èrò yẹn kó jẹ́ kí a lè sọ pé àwọn obìnrin ó níbi tí wọ́n lè ṣe é dé, ó níbi tí wọ́n lè lo ipò dé nínú ìjọ based on their weaknesses and some other experiences tí àti rí. Ṣùgbọ́n èmi ń tẹnumọ́ pé lábẹ́ oore ọ̀fẹ́ Kristi, tá a bá rí obìnrin tó submit, tó fara ẹ̀ sábẹ́ ọkọ ẹ̀, tó farabalẹ̀, tó kẹ́kọ̀ọ́, tó ní gbogbo àwọn ìwà tó yẹ, tó dẹ̀ ti dé ọjọ́ orí kan, a certain age. Ọjọ́ orí náà ní ṣe pẹ̀lú ẹ̀. Ó ní ṣe o, tó ti dé àwọn ọjọ́ orí kan. Irú obìnrin bẹ́ẹ̀ ó lè kò sípò tí ò lè dé, kò sípò tí ò lè dé, kò sípò tí ò. Àìmọye àwọn ìjọ tá a mọ̀ dáadáa tó yẹ pé nígbà kan rí obìnrin ti jẹ́ olórí wọn, tó yẹ pé obìnrin ló jẹ́ general superintendent of the entire church. Kò sí wọ́n dẹ̀ ṣe dáadáa lásìkò wọn. Ṣùgbọ́n irú àwọn obìnrin yẹn wọ́n á ti dàgbà, wọ́n á ti lóye, ó ṣeéṣe kán ti bá ọkọ gbé fún rẹpẹtẹ. Ẹ wo obìnrin tí wọ́n ní ó ti bá ọkọ gbé fún ọdún bíi mélòó kan, ṣùgbọ́n ó wà nínú tẹ́ḿpìlì
ó ń ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú àdúrà àtàwẹ̀ Hannah wòlíì obìnrin tí ó wà nínú church nígbà tí wọ́n gbé Jésù wá sí dedication ní temple. So fún ní èrò tèmi kò síbi tí ààyè obìnrin ò lè dé nínú ìjọ Ọlọ́run níwọ̀nba àgbà tí obìnrin yẹn bá ti dàgbà àkọ́kọ́ tó wà lábẹ́ ọkùnrin tó lè jẹ́ nìkan náà tó náà ti kẹ́kọ̀ọ́ tó ti ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí. Ká má kàn déédéé fi okùn ìfàsẹ́yìn àbí okùn òdiwọ̀n ká kàn déédéé máa àbí àjàgà tí Jésù ti gbà kó lọ́rùn wa ká kàn máa tún déédéé tì bọ ara wa lọ́rùn. So bí mo ṣe rí sí nìyẹn. Jẹ́ kí mo rí i pé nínú ìfọ̀rọ̀wérọ̀ ń tẹnumọ́rọ̀ kan. Bẹ́ẹ̀ni. Bíbá ọkùnrin gbé. Bẹ́ẹ̀ni. Wíwà lábẹ́ àṣẹ ọkùnrin. Bẹ́ẹ̀ni. Ipa wo ni bíbá ọkùnrin gbé àti wíwà lábẹ́ àṣẹ ọkùnrin yìí kó nípa iṣẹ́ ìsìn àti ìṣàkóso obìnrin nínú ìjọ? Ìtọ́sọ́nà ni. Ìtọ́sọ́nà, àmọ̀ràn. Nature obìnrin ó yàtọ̀ sí ìṣẹ̀dá obìnrin. Ìṣẹ̀dá obìnrin lè fi wé ìṣẹ̀dá ọkùnrin. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì Yorùbá ní sùúrù la fi ń ṣọkọ obìnrin. Ó túmọ̀ sí pé sùúrù obìnrin lè má tó láti gba àwọn nǹkan kan, láti gba àwọn ẹ̀gbin kan mọ́ra, láti ṣe àwọn àkóso nǹkan kan. So irú ọkùnrin bẹ́ẹ̀ ló máa tọ́ sọ́nà pé wọn kì í ṣe báyìí o, báyìí náà ṣe ń ṣe ohun tó sọ lẹ́ẹ̀kan ẹ̀wọ̀n. Kò yẹ kó sọ bẹ́ẹ̀. Kò sọ bẹ́ẹ̀ o, ìgbà tó wù lẹ́ẹ̀kan ẹ̀wọ̀n kì í wo báyìí ni wọ́n ṣe ń wù. Ìlànà Bíbélì ni pé obìnrin gbọ́dọ̀ tẹríba fún ọkọ ẹ̀ nílé. Say wives submit, ẹ̀yin aya ẹ tẹríba fún àwọn ọkọ yín. Ṣé obìnrin tí ò lè sí lábẹ́ ìtẹríba wá gbérò obìnrin bẹ́ẹ̀ sí ipò ìdarí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àtọkùnrin àtobìnrin, ṣé irú obìnrin bẹ́ẹ̀ kò ní ṣìlò? Irú ẹ̀ ṣẹlẹ̀ dáadáa, a kàn fẹ́ máa tọwọ́ bọ ìtàn rẹ̀rẹ̀ ni. Nínú ìtàn ìjọ Sẹ́ráfù tá a wà yìí irú ẹ̀ ṣẹlẹ̀ náà kákọ̀ fi sẹ́nu ká dákẹ́ ni. Àkàrà ìlú kan tó ń pè ní tó wà lọ́nà l'Ọ́ṣun state, àkàrà Ọ̀ṣun. Ẹ mọ̀ tí obìnrin bá ti wà ní ipò tí ó ti dàbí pé ipò ẹlẹgẹ́ tó ti bẹ̀rẹ̀ sí di pé à ń ta kàngbọ̀n pẹ̀lú ọkùnrin, nǹkan mi ló máa dálẹ̀. Nǹkan mi ló máa bàjẹ́. Kọ́lọ́run alààyè kó túbọ̀ ràn wá lọ́wọ́. Lẹ́ẹ̀kan nígbà tẹ́ ń sọ̀rọ̀ mẹ́nu gba àgbà ní ọjọ́ orí dáadáa. Àgbà obìnrin, bẹ́ẹ̀ ni àgbà obìnrin. Ó yá, kí ni àgbà yẹn ní ṣe? Àgbà obìnrin, ìtumọ̀ àgbà ṣe mọ ìrírí làgbà. Ìrírí òun làgbà. Àgbà tó ti la orí ṣe kọjá, tó ti rókun, tó ti rọ́sà, tó ti wò pé kí ló dẹ̀ tún wà láyé ju pé ọkọ mi. Bọ́ọ̀lù àpọ́sẹ̀ sọ ó ní nígbà tó ń bá àwọn obìnrin sọ̀rọ̀ ó ní kí wọ́n farawé àwọn àgbà obìnrin ìṣáájú bíi Sárà tí wọ́n ń pe ọkọ wọn ní Olúwa mi. Àgbà obìnrin ló kù wọn, ó ní àwọn àgbà obìnrin ìṣáájú tí wọ́n pé wọ́n ti dàgbà ẹ̀mọye ọjọ́ orí Sárà kó tó di pé ó ṣẹ̀ṣẹ̀ bímọ, ẹ̀mọjọ́ orí Ábúráhámù síbẹ̀síbẹ̀ Bíbélì sọ wọn pé Sárà ń pe ọkọ ẹ̀ ní Olúwa mi, ẹni pé ó tẹríba fọ́kọ ẹ̀, kì í ṣe pé kó wò pé èmi náà ti dàgbà o, èmi náà ò ṣọmọdé mọ́. Ẹ mọ̀ lábẹ́ bó ti wù kó rí obìnrin gbọ́dọ̀ àgbà yẹn, ipò àgbà gbọ́dọ̀ hàn bẹ̀. Sùúrù, a ní sùúrù, a ti ní ìrírí, a ti ní oríṣiríṣi, a lè ní ìfaradà. Ẹ mọ̀ ọ̀dọ́bìnrin tó ṣì wà ní bí 30-40 wọ́n á sì máa wò pé ẹ mọ̀ lórúkọ bẹ́ẹ̀ tẹ́ bá lọ gbóró èèyàn bẹ́ẹ̀ sí àkóso ìjọ àbí tẹ́ fi lọ ṣiṣẹ́ lórí níbì kan, a fẹ́ ní ìpèníjà díẹ̀. Òun ní ipò àgbà là ń bá gbà, ẹ lè fa gbàgbé ọmọdé. Ètò àwọn Kérúbù ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí social media láàárọ̀ yìí. Fún ẹ̀yin tẹ́ ẹ ṣe ń darapọ̀, a rí pé ẹ ṣe ń darapọ̀ mọ́ wa dáadáa ni, a rí pé ẹ ṣe ń darapọ̀ mọ́ wa bí pé ẹ ṣe ń darapọ̀ mọ́ wa dáadáa ni. Ṣé ó yẹ kí obìnrin jẹ́ bíṣọ́ọ̀bù? Òun ni kókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò. Ṣé ó yẹ kí obìnrin jẹ́ bíṣọ́ọ̀bù? Òun ni kókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò. Bàbá wa nínú Olúwa Special Apostle Pastor Victor Adéròjú Adébẹ́ṣin tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ, olùkọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n. Àwọn ni Ọlọ́run lò láti bá wa sọ̀rọ̀ lórí ètò yìí láàárọ̀ yìí, tí wọ́n sì jẹ́ kó yé wa wípé ipò àgbà, wíwà lábẹ́ ọkùnrin àti wíwà lábẹ́ ọkọ, gbígba ìtọ́ni lábẹ́ ọkọ, ó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ìsìn obìnrin nínú ìjọ àti nínú gbogbo ohun tí a bá ń ṣe. Bàbá wa ipá tó tónu àtẹ̀kan. Ẹ jẹ́ mú ìbéèrè yìí wá. Àwọn ọkùnrin tí wọ́n dá ìjọ sílẹ̀, tí wọ́n ní ìyàwó, tí àwọn ìyàwó wọn bá wọn ta gbọ̀ngbọ̀n àṣẹ nínú ìjọ, kí lójú ìwòye ń ṣe? Ibo nìkan ti wọ́ wá
ṣé lọ́dọ̀ ọkùnrin ṣé nínú yíyàn ni ó ti wọ́ wá ni àbí kí la lè sọ kí a lè pè é sí torí irú èyí ó kọ́mọ̀ nǹkan nínú ìjọsìn ìyàwó àbí pé kí ni àwọn àṣìṣe tá a máa ń ṣe tó máa ń sòrò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kó rí bẹ́ẹ̀. ok ìgbà tẹ́yìn náà máa sọ̀rọ̀ nísìnyí ẹni àwọn ọkùnrin tó ń dájọ́ lẹ̀ ṣé ní báyìí ni mo ṣe máa ṣe nǹkan mi kò lè yí padà ṣé ní ìjọ tí mo dálẹ̀ ó yàtọ̀ sí ìjọ tá a dálẹ̀ ìjọ tí mo dálẹ̀ ohun tó bá wù mí mo lè ṣe bẹ́ẹ̀ so tí a lè tèmi rò pé ó yẹ ká discourage ní body of Christ ni pé ká kàn máa dájọ́lẹ̀ káàkiri torí pé ọ̀pọ̀lọpọ̀ tó ń dájọ́lẹ̀ yẹn lóòótọ́ púpọ̀ nínú wọn lè ní èrò rere ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn is just an escape from authority ẹni pé wọ́n dọ́gbọ́n sá fún ìbáwí wọ́n sá fún àṣẹ wọn ò fẹ́ wà lábẹ́ èèyàn òun lọ́pọ̀lọpọ̀ ṣe ń lọ sáré dájọ́lẹ̀ ẹlòmíì wọ́n bá wí nínú ìjọ tó kú òní ó sì wà lábẹ́ ìbáwí abẹ́ ìbáwí yẹn náà ló dẹ̀ wà tó kó ń bẹ̀ tó lọ dájọ́ tiẹ̀ lẹ̀ kò yé yín so irú ẹ̀ tó wà lábẹ́ ìbáwí tó sá lọ tó bínú tó ní ohun tó ń ṣe fún mi kò dáa tó wà lọ dá ìjọ tiẹ̀ lẹ̀ ó túmọ̀ sí irú ẹni bẹ́ẹ̀ ohun tó bá wù ló máa ṣe nínú ìjọ ẹ̀ so ṣùgbọ́n ìjọ tí a fi àpapọ̀ ènìyàn tá à ń pè ní missionary bí àwọn missionary àwọn tó ń akéde ìrere àyẹ́ká dá ìjọ sílẹ̀ tàbí because ẹ bá wò nínú bíbélì ẹ rí pé kò sẹ́nìkan tó máa pe rẹ̀ lólùdásílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìjọ ni Paul fi lélẹ̀ kò torí ẹ̀ pe rẹ̀ lólùdásílẹ̀ ohun tó ṣe ń bẹ̀ ni pé ó yan àwọn àgbààgbà pé kán máa lọ mójútó pé Ọlọ́run ò rán òun pé kóun jó lórí ìjọ kóun kéde iṣẹ́ ìránṣẹ́ ni bákan náà ó gba àwọn àkọsílẹ̀ bẹ́ẹ̀ náà káàkiri even Pétérù tó tẹ̀ jẹ́ pé agbẹnusọ ìjọ òun kọ́ ló lórí ìjọ lákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ so tó bá ti ń di pé èmi mo lè jọ mi ọ̀pọ̀lọpọ̀ ò rí gẹ́gẹ́ bí ìjọ Kristi ọ̀pọ̀lọpọ̀ ò rí gẹ́gẹ́ bí ohun tá a gbélé òun lọ́wọ́ láti manage ṣùgbọ́n tó wò pé it is mine and that's why you see people today tẹ bá láwọn èèyàn lónìí náà ní kíníkan founder and àwọn èèyàn dẹ̀ máa ń fọ́nì founder and spiritual head founder and supreme head so nígbà tí olórí ìjọba fẹ́rẹ̀ pé supreme head ìtumọ̀ supreme ní pé ẹni tí ò ṣe é wojú kábíyèsí ṣé ló yàn bẹ́ẹ̀ tó bá aṣẹ tó bá wù wọ́n ni wọ́n ń pa nínú ilé wọn tó bá dẹ̀ wá di wípé olórí ìjọ wa ń tó yẹ pé nǹkan tí ìyàwó ẹ̀ bá ti sọ ló máa tẹ̀lé ṣe rí ọ̀nà méjì ni olórí ìjọ yẹn tí ò bá fẹ́ ní problem nínú ilé ohun tí ìyàwó ẹ̀ bá sọ ló máa gbọ́ o tí ò bá fẹ́ ní issue nínú ilé ẹ̀ o àfi kó gbọ́ ti ìyàwó ẹ̀ ṣùgbọ́n ọkùnrin tó bá tún wá ń gbọ́ ti ìyàwó ẹ̀ ju bó ṣe yẹ lọ gẹ́gẹ́ bí bẹ́ẹ̀lì ṣe sọ o tí ò bá ṣọ́ra á kó sí ìṣubú. nígbà tí Ọlọ́run máa bá Ádámù sọ̀rọ̀ nígbà àkọ́kọ́ tí wọ́n ṣẹ̀ kí ni ìdí tọ́lọ́run fi punish tó fi fìyà jẹ Ádámù ó ní torí pé ó gba ohùn aya rẹ̀ gbọ́ torí pé ìwọ gba ohùn aya rẹ̀ gbọ́ ẹni pé ó gba ohùn aya ẹ̀ gbọ́ ju ohun tèmi lọ you believe in the voice of your wife more than me ìyàwó sọ pé lọ jésù ẹ wọn náà dẹ lọ jẹ nítorí pé ó gbọ́ ohùn aya ẹ̀ gbọ́ báyìí ló máa ń fọn so ṣé rí obìnrin dára nílé ṣùgbọ́n wọ́n ní òdiwọ̀n gẹ́gẹ́ bí ìṣẹ̀dá wọn ohun tó wọn bá ti rí bọ́n ṣe máa ń react sí nǹkan ó yàtọ̀ sí bọ́kùnrin ṣe máa ń react so bọ́kùnrin bá lọ fira ẹ̀ sábẹ́ ìtọ́ni obìnrin nínú ilé ju bó ṣe lọ ó máa affect ìṣàkóso ẹ̀ nínú ìjọ. Apology to all our mothers, all our women ẹ má bínú ṣùgbọ́n ìlànà bíbélì ohun tí bíbélì gbé kalẹ̀ òun ni à ń sọ ẹ̀rí àwọn ẹ̀sìn míì tí a wà tó pé wọn ò tẹ̀ ń fẹ́ ọ̀rọ̀ olóbìnrin díẹ̀ wọn ò tẹ̀ ń fẹ́ gbẹ̀gbọ̀n rárá ká má tẹ̀ lọ síbi ẹ̀ rárá ọ̀gbìnkẹ̀ and some nations tẹ́ náà bá wò ẹ wo ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè obìnrin mélòó lẹ́rí tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè ní Nàìjíríà wa ń bí obìnrin mélòó lẹ́rí tó jẹ́ gómìnà ìjọ olóbìnrin ti dààrẹ orílẹ̀-èdè rí torí pé ipò tí wọ́n wà yẹn ipò pé ẹ wà lábẹ́ ọkùnrin ni so ọkùnrin tó jó lórí ìjọ tó bá ń fi tìyàwó ẹ̀ ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà irú ọkùnrin bẹ́ẹ̀ ó kàn ń fi iná sára ẹ̀ lábẹ́ ni ó fẹ́ tiná bọ ìjọ ó fẹ́ tiná bọ ìjọ ẹ̀ tó bá yá àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní rí ọ̀pọ̀lọpọ̀ abẹ́rẹ́ sí
á bẹ̀rẹ̀ sí ní túká. ọ̀rọ̀ rèé nítorí tí ìwọ gba ohun Aya ìyá rẹ̀ rẹ̀ gbọ́. gbọ́. ètò ohun àwọn kérúbù ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ ṣáà wà lórí péèjì wa níbẹ̀ ohun àwọn kérúbù concept ẹ ní àǹfààní láti pè wọlé bẹ́ẹ̀ bá ní àǹfààní láti pè wọlé ńsìn a máa pe nọ́mbà àwọn bàbá wa sílẹ̀ fún yín bí ẹ fẹ́ pè wọ́n fún ìdánilẹ́kọ̀ọ́ nínú ìjọ yín fún ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nítorí wípé ibi tí ayé délé nìyí gbàtà ti di pa ti ń fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run sẹ́gbẹ́ kan àti ń ṣe ètò ìwà ní gbogbo ẹ̀ ń dá bó ṣe dààmú wa lọ́wọ́ yìí bàbá wa ipá tó tónu àtẹ̀kan ẹ ṣeun. ẹ sọ̀rọ̀ nípa pé nígbà tí Jésù dé bẹ́ẹ̀ni ó fi oore ọ̀fẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan sílẹ̀ bẹ́ẹ̀ni eléyìí ó ṣègbàyé Mósè Báà. ó ṣègbàyé Pọ́ọ̀lù ìgbà Èlíjà. Jésù jẹ́ Èlíjà Jésù ti dé Bẹ́ẹ̀. ó ti fààyè sílẹ̀ fún gbogbo wọn láti ṣiṣẹ́ bẹ́ẹ̀ni. níwájú Ọlọ́run ìgbé ayé àwọn bíṣọ́ọ̀bù àkókò yìí Mm. níbo ni a ti kùnà kí ni ọ̀nà àbáyọ àwọn bíṣọ̀bù àkókò yìí bẹ́ẹ̀ ni sá irú àwọn bíṣọ̀bù àkókò yìí wo ni ẹ. irú àwọn bíṣọ́ọ̀bù nínú ìjọ ṣe wọn pé bíṣọ̀bù tá à ń sọ yìí náà ibi tá a ti kùnà ó bẹ̀rẹ̀ láti ibi tí a ti bẹ̀rẹ̀ sí ní fi ojúsàájú yan bíṣọ̀bù. ohun tí bíbélì là kalẹ̀ fún àmúyẹ bíṣọ̀bù ohun tó lágbára gan ni bíṣọ̀bù kì í kàn ṣe ohun tí akọlẹ̀ múlẹ́gbẹ̀ẹ́ títí à ń he bí à ń he gbìn. So nígbà tá a ò ti fi ọ̀wọ̀ fún bíbélì tá a ti tẹ̀lé ìlànà bíbélì ibi àkọ́kọ́ tá a ti kùnà nìyẹn tó ti di pé a ti ń wò wípé ó ti pẹ́ bàbá yẹn náà ti pẹ́ bàbá yẹn náà sin lágbájá ẹni yẹn náà ó ti ń náwó sínú ìjọ tá a wo àwọn àmúyẹ míì àwọn àmúyẹ gbogbo èyí tí bíbélì sọ ibi ìkùnà àkọ́kọ́ nìyẹn. And ìkejì bẹ̀ ni pé péyàn jẹ́ bishop kò túmọ̀ sí pé irú ẹni bẹ́ẹ̀ kọjá ìbáwí. ṣùgbọ́n tí a bá ti sọ bishop di aṣẹ̀málù ẹran ọba tó yẹ pé ohun tó bá ti ṣe a lè bá wí irú èèyàn bẹ́ẹ̀ náà ohun tó bá ń wù ló máa ṣe ibi ìkùnà kejì nìyẹn. bishop náà gbọ́dọ̀ wà lábẹ́ àṣẹ bishop náà gbọ́dọ̀ wà lábẹ́ ohun tá à ń pè ní ìgbìmọ̀ àwọn àgbààgbà tó lè sọ pé bàbá bíṣọ̀bù àwọn tẹ́ ẹ ṣe yìí o wọn kì í ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n tó bá ti ń di pé kò sẹ́ni tó lè wojú bíṣọ̀bù àbí nǹkan tí bíṣọ̀bù bá ti ṣe àṣegbé tó bá ti di pé bíṣọ̀bù ò ṣe é báwí o kò ṣe é lù o a máa wá lọ máa kóòtù bíbélì má ṣe bá alàgbà wí ṣùgbọ́n gbà ní ìwọ̀n a fẹ́ràn ká máa lọ sásábẹ́ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bíbélì kan láti máa fi ṣe nǹkan tí ò yẹ ká ṣe má ṣe bá alàgbà wí nígbà lè bá alàgbà wí alàgbà bá ṣe ohun tí ò tọ́ a lè sọ fún wa pé bàbá òun ṣe bẹ́ẹ̀ àní bọ́n wí níta gbangba ni àní bọ́n bí a ṣe máa bá ọmọdé wí ni ọgbọ́n gbọ́dọ̀ la máa fi tọ́ wọn sọ́nà pé dádì ọ bàbá o wọn kì í ṣe báyìí 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 ni wọ́n ṣe so ibi ìkùnà ẹ̀kejì nìyẹn tó bá ti di pé a ò kì í lè bá olórí wí tí olórí ò sí lábẹ́ ẹ̀ bá wí ó máa le díẹ̀ ó túmọ̀ sí pé tó bá ń wù olórí yẹn òun ló máa ṣe tó bá dẹ̀ ti pé olórí ò ṣe bá wí olórí ò ṣe nígbà míì àwọn olórí míì kò tẹ̀ ṣe gbà nímọ̀ràn ohun tó bá fẹ́ ṣe náà máa ṣe á ní òun ò nídìí àmọ̀ràn ẹnìkan tó bá ti di pé àlè gbólórí nímọ̀ràn you cannot advise a bishop you cannot advise tó náà ti bẹ̀rẹ̀ sí ẹ̀kọ́ rí pé díẹ̀ àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí ní tàpá wọ́n bẹ̀rẹ̀ sí ní rebel wọ́n bẹ̀rẹ̀ sí ní tàpá sí ìjọ ohun tó ń fà tẹ́ wá rí pé ìjọ mi máa ya wọ́n máa ya nìyẹn kọ́ ni pé ìjọ ibi kan náà wà ní tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ti ya kó ń bẹ̀ àwọn nǹkan yẹn gan ló ń fà ya pa jù nígbà tí ẹ bá lè bá alàgbà wí tẹ́ ẹ lè sọ pé nǹkan tálàgbà ṣe òdà tálàgbà dẹ̀ ń ṣe ohun tó kù díẹ̀ káàtó tẹ́ ẹ aṣíwájú ò fẹ́ ìtọ́sọ́nà kò fẹ́ báwí kò fẹ́ báwí kò fẹ́ mọ̀ràn so àwọn tí ó dẹ̀ wò pé àwọn ò lè lájúlẹ̀ kí tàlùbọ̀ máa kó wọ̀ irú wọn ló máa wá kó ní ìjọ tó máa lọ dá ìjọ míì lẹ̀ so àwọn bí tá a ti kùnà àwọn bíṣọ̀bù òde òní bí tá a ti kùnà nìyẹn then ká máa fi mo sọ pé ibi yíyàn àkọ́kọ́ then àìlè bá bíṣọ̀bù wí ìsọjẹ́ agbọ́dọ̀ ní nǹkan tá a pè ní disciplinary committee tó lè tọ́ tó lè ti bíṣọ̀bù náà èèyàn náà ní bíṣọ̀bù kò ní ṣe lọ́rùn èèyàn náà ní bíṣọ̀bù àwọn ìjọ rí pé èèyàn ní the man of God is still man so ó dẹ̀ sì òun náà sì láwọn nǹkan tó kù dẹ̀kùdẹ̀kùdẹ̀ tó náà lè ṣe so lọ́yọ̀ pé ṣùgbọ́n tá a bá di pé kò ṣe correct kò ṣe báwí kò ṣe a lè discipline ẹ̀ a lè ṣe nǹkan kan definitely
àwọn ọbẹ̀ yẹn àwọn ibi tí àti kùnà lápá abẹ yẹn nìyẹn. Ọlọ́run alààyè ó ti bọ́ ràn wá lọ́wọ́. Àmín o. Ẹgbẹ́ Kérúbù ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tẹ̀síwájú nínú ogun ẹ̀mí jíjẹ́ afẹ́rẹ́ ẹ̀gbóhùn olùgbàlà wa Jésù tó wí pé o ṣe káàbọ̀ mọ́ rere. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè ìjọ Kérúbù àti Séráfù máa pé 100 years lọ́dún yìí, hallelujah. A dúpẹ́ Ọlọ́run bàbá wa nínú Olúwa centenary day. Bẹ́ẹ̀ni. Jẹ́ ká wo ìrìn àjò wa at least ní centenary mọ̀ pé ẹ ti mú bí 70 gbé. Àti ẹ̀ tí mo gbé 70 gbé ṣùgbọ́n a náà ti rìn díẹ̀. Kí ni ojú ìwòye yín? Àkọ́kọ́ náà ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣe o. Sẹ́rí ọpẹ́ ni fún Ọlọ́run pé ìjọ yìí sì dúró. Bíbélì ní tó bá jẹ́ ìmọ̀ Ọlọ́run ni ó lá dúró. Lóṣùwọ̀n tó bá jẹ́ ìmọ̀ èèyàn ni kò ní dúró. Àìmọye àwọn movements àwọn ìjọ gbogbo tí wọ́n ti dálẹ̀ táàgbúrò wọn mọ́ láàrin ọdún 10 àgbúrò wọn láàrin ogún ọdún mo lè máa ka wọn dáadáa nígbà kan ṣọ́ọ̀ṣì báyìí nígbà kan ṣọ́ọ̀ṣì báyìí. Ṣùgbọ́n ìjọ tó lè sì dúró fún 100 ọdún ó túmọ̀ sí pé ìmọ̀ yẹn kì í ṣe ìmọ̀ ènìyàn. That is one thing tá kọ́kọ́ gbọ́dọ̀ dúpẹ́ lórí náà. Oore ọ̀fẹ́ Ọlọ́run ó wà nínú ìjọ Kérúbù àti Séráfù. Òun náà ló gbé wa ró. Ọwọ́ agbára ẹ̀ ló gbé wa ró fún 100 ọdún. Torí pé nígbà tí ìrìn àjò yẹn bẹ̀rẹ̀ ní 1995 gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn sọ, ìrìn àjò tó lógo ni, ìrìn àjò tó lọ́lá ni, ìrìn àjò tó because ọ̀pọ̀lọpọ̀ tó máa ń sọ̀rọ̀ nípa K&S wọ́n máa ń fi àsìkò yìí wọ́n máa ń fi George wọ́n máa ń fi díwọ̀n bí ìjọ ṣe rí. Ṣùgbọ́n bí wọ́n bá fẹ́ mọ bí Séráfù ṣe rí kó go back to history náà lọ sínú ìwé ìtàn. Ní ìpìlẹ̀ Séráfù ní ògo ní 1920 stand sọ 25 26 27 kó tó di pé wàhálà dé ní 29. Séráfù ní ògo gan torí pé Séráfù ní ìjọ ẹ̀mí àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí bí a nílẹ̀ Áfíríkà pàápàá tí ó kọ́kọ́ tanná ẹ̀mí tí àwọn èèyàn dẹ̀ ń dùn láti lò nínú ìmọ́lẹ̀ yẹn. Séráfù ní ìjọ tó kọ́kọ́ wọ àárín gbùngbùn àwọn ẹ̀mí òkùnkùn tó challenge àwọn agbára òkùnkùn tí wọ́n dẹ̀ borí wọn. Tẹ́ bá ka àwọn orin wa ṣọ̀pọ̀nà ń ṣe lásán ní Séráfù àborí wọn, Egúngún ṣe lásán ní Séráfù àborí wọn. Àwọn orin wọ̀nyẹn tó wá látara ìrírí táwọn èèyàn rí ni, ìrírí àwọn màmá wa, ìrírí àwọn bàbá wa, àwọn àgbààgbà wa nígbà yẹn. Ṣùgbọ́n Ọlọ́run kó ṣàánú fún wa níbi tí ìgbà tí ènìyàn gbèsè ẹ̀dẹ́ torí mi ní sọ pé Sátánì ènìyàn ló gbèsè ẹ̀dẹ́ torí pé gẹ́gẹ́ ní Sátánì dó àwa fúnra wa Bíbélì ní ẹ má ṣe fi àyè sílẹ̀ fún èṣù. The moment you give room for the devil, of course the devil will come. Nígbà tí ènìyàn gbèsè ẹ̀dẹ́ tó di pé èmi náà fẹ́ ṣe èmi náà fẹ́ dì èmi náà fẹ́ ṣe gbá èmi náà fẹ́ ṣe léyìí ẹgbọ́n náà máa fẹ́ mi náà lọ́wọ́ ẹgbọ́n náà máa fẹ́ mi náà ní kíní kan ló di pé ìyapa dé. Ṣùgbọ́n pẹ̀lú pé ìyapa ṣẹlẹ̀ náà ní 1999 títí di ìsìn yìí náà Séráfù ó ṣì wà. Kàkà kó dínkù ó túbọ̀ ń gbilẹ̀ sí ni. Tẹ́ bá dẹ̀ wọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ míì lónìí àwọn ìjọ tí kì í ṣe aláṣọ igun àbí tiwa báyìí púpọ̀ nínú wọn látara ìjọ Kérúbù àti Séráfù ni wọ́n ti jáde. Púpọ̀ nínú wọn gba ìjọ Séráfù kọjá. Àní tẹ́ bá dẹ̀ sì rí tẹ́ bá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ wọn ẹ̀ tàn sọ yìí sì rí pattern ìjọ K&S ìlànà K&S ẹ̀ sì rí pattern nínú wọn. Nǹkan tó ń ṣe. Ẹ̀ sì rí bó jẹ́ àtẹ̀wọ́ pípa wàá bó jẹ́ kó gbómi sókè. Bó jẹ́ ipa àtẹ̀wọ́ ẹ lọ́gbọ́n sókè ẹ̀ sì rí ara ẹ̀ ní the relics of the church ibi tí wọ́n ti kó ó sì wà bẹ́ẹ̀. So ògo ní fún lókè ọ̀run fún ìjọ Kérúbù àti Séráfù àdúpẹ́ ibi tó lọ́run ràn wá lọ́wọ́ dé. Ibi tó dẹ̀ kù sí ní ìsìn fún wa ẹ mọ̀ sọ ni pé because ọ̀rọ̀ àbùkù táwọn èèyàn ń ta bá ìjọ wa ó pọ̀ ó tiẹ̀ pọ̀ ju sàdánkátà tó ń gbé fún wa lọ. Ohun tó dẹ̀ fi bẹ̀rẹ̀ ni pé ṣẹ́rí ohun tó bá dùn gbogbo èèyàn ló máa fẹ́ wọbẹ̀. Ohun tó bá dùn everybody want to identify with K&S torí pé ó dùn ni torí pé ògo kan wà níbẹ̀ ni. Ibi tó go bá wà you see a lot of people there ó dàbí ọ̀rọ̀ oyin ni ibi tó yin bá wà àwọn èèyàn máa fẹ́ lọ́bẹ̀. Ṣùgbọ́n nítorí pé láti lẹ̀ pẹ̀pẹ̀ ìṣòro tá a ní Séráfù ni ìṣòro lórí. Ìṣòro olórí. Ó ní kò síbi tí mi ò ti lè sọ títí dìsìn bí ó tó láì ti kọ́ ṣe ó ń bẹ nísinsìnyí. Àdúrà wa ni pé kó má máa rí bẹ́ẹ̀ lọ. Ìṣòro olórí ni gbogbo nǹkan lọ́la ní Séráfù
a ní àwọn olórí bá a ṣe ń yan olórí bá a ṣe ń dé ipò olórí a ṣètò ẹ̀ dáadáa rárá. Anybody can just become a leader, anybody can just become a head. Ibi tó kù sí nìyẹn. Torí pé tí a bá rí olórí tó yanrantí, ìyẹn ló máa lè darí ìjọ síbi tí ó tọ́. Ṣé ibi tó lórí ìjọba wà tí àwọn ọmọ bá ti ń kọ orin tí ò yẹ kọ́kọ́, olórí ìgbẹ́jọ́ gbọ́dọ̀ lè bá wípé bólẹ́ ti gbọ́ yẹn, bólẹ́ ti rí yẹn. ẹ jẹ́ àpàrí kì í fún àwọn nínú ṣọ́ọ̀ṣì. Ṣùgbọ́n gbà tẹ́ pé olórí fúnra rẹ̀ náà wà versatile tó náà ò ní mọ̀ tí ò yé. Wọ́n á lùlù míì tí ìlù tí ó yẹ kán lù ní ṣọ́ọ̀ṣì wọn á máa lù, olórí náà máa jó náà máa sọ̀dí wùkẹ́ sí. So gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ olórí ṣe pàtàkì kan. Leadership a ní láti túbọ̀ gbé òdiwọ̀n tó dára. We place much emphasis, òdiwọ̀n ńlá a gbé sórí olórí. You can't just become a leader. Ẹni tó máa jó lórí gbọ́dọ̀ jẹni tí ó ní àmúyẹ gẹ́gẹ́ bí Bíbélì ṣe. Nígbà tí Jésù Kristi máa yan àwọn olórí, tó máa yan àwọn àpọ́stélì ẹ̀, ó gbà àwẹ̀. Bẹ́ẹ̀ sọ wọn pé ó gbà àwẹ̀, ó gbàdúrà mọ́jú. Àwẹ̀ àtàdúrà tó gbà mọ́jú, ìtọ́ni Ẹ̀mí Mímọ́ ló fi yàn wọ́n. Yàtọ̀ fún pé ó ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ fún bí ọdún 3, ó ṣètò wá ró wọn lágbára Ẹ̀mí Mímọ́, ó tún tọ́ wọn. So irú ẹ fẹ́ máa jó lórí lónìí, ó gbọ́dọ̀ jẹ́ ní tí ó máa la ọgbà àwọn ìlànà ẹ̀ náà kọjá. Ìṣòro kan, ìpèníjà àkọ́kọ́ tá a ní ní Sẹ́ráfù yẹn, tá a bá rí olórí tó tá a lè ẹ̀rí pé títí bá yẹn sọ̀rọ̀ sí ààrẹ nìkan tá a lè tọ́ka sí pé olórí nì. Lóòótọ́ by administration by arrangement alẹ́ ni tá à ń pè ní olórí wa a ní. Ṣùgbọ́n ṣó lórí ni wọ́n lóòótọ́? Ṣé ẹnu wọn ká gbogbo ìjọ? Gbogbo ẹ̀ka ìjọ Sẹ́ráfù, ṣé ẹnu wọn ká wọn? Ṣé ni wọ́n ká gbogbo ẹ̀ka ìjọ Sẹ́ráfù pátá? Ṣé ẹnu wọn ká wọn? Ṣé gbogbo ìjọ ló submit? Ìtẹríba ló wà lábẹ́ ìtẹríba wọn. Oníkàkú bìlíìfù pé òun Ọlọ́run pé òun dẹ̀ dá dúró. So tí Ọlọ́run bá lè bá wa ṣe, tí ìṣòro lórí yíyan yẹn tó bá kúrò ní Sẹ́ráfù, ìjọ Sẹ́ráfù á túbọ̀ tàn, á túbọ̀ ní ògo dáadáa sí. Ẹ̀yin náà sọ lẹ́ẹ̀kan ní bí ó ti wà láti tẹ̀kọ́ ṣe ó ń bẹ nísìnyí. Ṣùgbọ́n àdúrà ni pé kó má máa rí bẹ́ẹ̀ lọ títí. Àṣetọ̀pọ̀ owó àwọn ọ̀dọ́ ní ọjọ́ iwájú ìjọ Sẹ́ráfù wa. Bẹ́ẹ̀ ní ṣókí kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín? Ṣẹ́ni ọwọ́ ọ̀dọ́, torí pé arúgbó ó ṣògiri, àpáǹdì náà ṣàwòrì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tá à ń sọ yìí náà nígbà kan náà ọ̀dọ́ làwọn náà. Àwa tá a dẹ̀ jọ́dọ̀ ní ìsìn náà nígbà tó bá tún yá pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, àwa náà máa wà ní ipò àgbààgbà. Ṣẹ́ni gbogbo nǹkan Pọ́ọ̀lù àpọ́stélì ó ń gbà tó ń gba Tímótì ọmọ ẹ̀ nínú Olúwa tó ń gbà nímọ̀ràn gẹ́gẹ́ bí ọ̀dọ́. Ó ní má yẹ kẹ́nikẹ́ni kó gan ìwé ẹ̀, ó ṣùgbọ́n fi ara rẹ̀ ṣàpẹẹrẹ fún agbo. Ó sọ oríṣiríṣi nǹkan tí ó yẹ kí ọ̀dọ́ máa ṣe. Ṣẹ́rí àwa ọ̀dọ́ ìsinsìnyí, mo rí i pé nǹkan kan ṣo ló wà lọ́kàn àwọn ọ̀dọ́ nísinsìnyí pàápàá níjọ Sẹ́ráfù. Gbogbo àwọn ọ̀dọ́ ló fẹ́ kọrin. Àkíní yẹn fún mi ní concern gan. Mo sọ ní ìjọ kan, eléyìí orin, eléyìí orin, eléyìí orin, eléyìí ìlú. Kò tí ẹ̀ sẹ́ni tó tiẹ̀ ní interest pé mo fẹ́ ẹ̀kọ́ Bíbélì, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, mo fẹ́ gbogbo yín ṣáá ẹ fẹ́ kọrin. Mo tó dẹ̀ lé wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń fẹ́ kọ. Lóòótọ́ orin ó jẹ́ lára àwọn agbára tọ́lọ́run fún ìjọ Kérúbù àti Séráfù. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa tó fẹ́ kọrin, they just want to entertain. Wọ́n kàn fẹ́ dáhùn èèyàn lára yá ni. Ìlépa owó ni wọ́n lé. Wọ́n fẹ́ kọrin lówó ni. Wọ́n fẹ́ kọrin at the end of the day. Ẹ̀kọ́ rí pé tí wọ́n bá kọrin títí tó bá rí owó tó fẹ́ rí, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin ní klọ́ọ̀bù, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin ní jọ́ǹpù. Àwọn ọmọ Sẹ́ráfù ni o, wọ́n máa kọrin ní àríyá òde àríyá káàkiri just because owó ni wọ́n lé. Ó dáa bí wọ́n bá fẹ́ kọrin, kò sí nǹkan tó burú bẹ̀. Ṣùgbọ́n kéèyàn kọ́kọ́ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó mọ kí nìdí tí mo fẹ́ fi ṣe nǹkan tí mo ṣe. Ṣẹ́ni iṣẹ́ ìránṣẹ́ kì í ṣe ohun tí is not an escape from poverty. Pé mo fẹ́ iṣẹ́ ìránṣẹ́ torí kí n lè lówó. Iṣẹ́ ìránṣẹ́ ìpè ni. So bóyá àwọn sọ̀rọ̀ àbó nkọrin, ìpè kan ní. Ìpè ni torí pé Ọlọ́run fẹ́ lò ẹ́ fún ìgbédìde àwọn ọkùnrin. Ọlọ́run fẹ́ ní abẹ́ májẹ̀mú láéláé lábẹ́ Mósè. Anybody kọ́ ló ń kọrin. Àwọn ọmọ àlùfáà náà ló ń kọrin. Àwọn asáfù tó ń kọrin yẹn, àwọn ọmọ Léfì ni wọ́n. Ẹni bá ti ń ṣe ìránṣẹ́ nínú ìjọ, ọmọ Léfì nìkan ló ń ṣe ìránṣẹ́ ní abẹ́ ìjọsìn àwọn Júù lábẹ́ òfin Mósè. Àwọn Levites, àwọn ọmọ Léfì nìkan ni. Àwọn náà ni wọ́n ń kọrin. So ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ń kọrin náà lónìí nínú ìjọ,
iṣẹ́ ìránṣẹ́ lòun náà ń ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tó fẹ́ kọrin lónìí wọn ò rí gẹ́gẹ́ bí iṣẹ́ ìránṣẹ́ wọn ò rí gẹ́gẹ́ bí nǹkan ìdárayá táwọn lè kọ́ tó lè mówó wá fáwọn ẹ̀yà rí pé ìbàjẹ́ tí ó wà àwọn èèyàn wa lérò débi pé even ní ṣọ́ọ̀ṣì gan tákọrin bá ń kọrin tẹ́ ẹ̀ bá náwó wọn á dẹ̀ máa bínú àwọn akọrin látàrí ìnáwó fáwọn. ẹ̀ náà máa ṣe ṣàgbélére la wà ní. so ṣé rí kíní yẹn ó ti wọ gan àdẹ̀rẹ̀ àwọn olórí tó lè sọ yí pé àwọn ń ṣe bẹ́ẹ̀ ìdí ni pé mọ̀ ọlọ́run kó ṣàánú wa bó lórí mi náà bá tún sọ̀rọ̀ akọrin lè bínú wọ́n lè láwọn òwà mọ́ ó lè dijọ́ kẹjọ kí gbogbo àyè akọrin kó ṣòfò wọ́n nítorí pé wọ́n bá wọn wí. ìjọ tí olórí tí ò dẹ̀ fẹ́ kíjọ túmọ̀ olórí àyà máa fọwọ́ ẹ bẹ́ẹ̀ bá yẹ fẹ́ ká ṣe òun náà la ṣe máa ṣe o ṣùgbọ́n mo gbàdúrà pé kọ́lọ́n kó bá wa dá discipline ẹ̀kọ́ ìkọ́ni kó dá padà sínú ìjọ Sẹ́ráfù láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn èèyàn kì í kọrin aláwọn màmá nínú Olúwa tó ń kọrin kì í pé torí owó tó ń fẹ́ rí ṣùgbọ́n wọ́n kọrin nítorí pé wọ́n ní ìmísí wọ́n dẹ̀ ń fi ṣe iṣẹ́ ìránṣẹ́ ni so àwọn ọ̀dọ́ wa ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́kọ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ Ọlọ́run ọ̀dọ́ gbọ́dọ̀ ní ẹ̀kọ́ nígbà táwọn wà kékeré a máa ń fi yangàn ní ẹsẹ̀ Ọlọ́run náà ló lè mọ̀ lórí how many scripture ló lè cram kí ló wà ní báyìí kíní kan chapter báyìí a máa ma ṣe tá à ń pè ní swordry bẹ́ẹ̀ bá pe bible quiz ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ò ní sí bẹ̀ bọ̀tẹ́ ní concert yá kẹpẹ sẹ́mínà pẹ́pẹ́ sẹ́mínà àwọn nǹkan tó ń wú àwa lórí bàtà wà kékeré nìyẹn wọ́n náà ṣe sẹ́mínà kan bì kan wọ́n pe lecture kan bì kan you will always see us there kọ́lọ́ kó fọ̀run kẹ́ pásọ àríyọ̀ kọ́lọ́ kó dá ilé àtọ̀nà wọn sí àwọn tó kọ́ àwa nìyẹn gbogbo ibi tẹ́ bá ti rí ìdánilẹ́kọ̀ọ́ sẹ́mínà ìtànsọ́nà sí ẹ̀kọ́ Bíbélì ibẹ̀ làwa ń lọ ibẹ̀ ló ẹ̀kẹ́ ti máa rọ̀ láti ibẹ̀ gan tí ẹ̀bùn kan bá tiẹ̀ jẹ jáde látara bẹ̀ àmọ́ bó ṣe máa lò ó ṣùgbọ́n nígbà tó o lẹ́kọ̀ọ́ tẹ́bùn orin bá tiẹ̀ wá tó lẹ́bùn orin lóòótọ́ wàá kọ orin gẹ́gẹ́ bí ìlànà ẹ̀kọ́ Bíbélì tó ti kọ́ ṣùgbọ́n lè tó yẹ pé everybody kàn fẹ́ lówó ṣùgbọ́n nìkan bá tiẹ̀ ń kọ àwọn bàbá wa kan tó máa ń kọ orin irú àwọn bàbá bí àwọn Ṣọlá Rótìmí Òjó Adé àwọn tó máa ń kọ orin ìhìnrere nǹkan ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ ní gbọ́ ṣùgbọ́n ibi tí wọ́n ti máa dàlú bólẹ̀ tí wọ́n ti máa so kọ́lọ́n kó ṣàánú fún wa ọ̀dọ́ gbọ́dọ̀ ẹ̀kọ́ ó ṣe pàtàkì ọ̀dọ́ gbọ́dọ̀ lè ṣiṣẹ́ ìsìn service àwọn ọ̀dọ́ wa ò fẹ́ ṣiṣẹ́ wọn ò fẹ́ serve all the just wọn tọkàn ṣàfẹ́ ṣe ni pé kọ́kàn jókòó kọ́ dẹ̀ máa owó kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ owó ni wọn ò retí àti gbálẹ̀ nínú ṣọ́ọ̀ṣì wa àwọn àgbàlagbà àwọn màmá ló ń gbálẹ̀ wọn ń gbálẹ̀ ṣọ́ọ̀ṣì àwọn ọ̀dọ́ á ṣe máa bọ̀ láago 10 àbọ̀ aago 11 àwọn ẹgbẹ́ màmá yín ti gbálẹ̀ wọ́n ti nu tébù jókòó sórí àga ẹ̀ àwọn ọ̀dọ́ wa ò fẹ́ ṣiṣẹ́ they are not ready láti serve àwọn nǹkan táwa ń ṣe pẹ̀lú inú dídùn ní kékeré inú dídùn àmà lóyá àfẹ́ lọ gbá ṣọ́ọ̀ṣì ìkanra dẹ̀ náà fi ṣe ń sìn jẹ́ rí wọn ẹ̀ ní rí wọn bẹ̀ kí dẹ̀ nípò àwa òbí náà mélòó náà àwa òbí là ń ti àwọn ọmọ ṣe pé ẹ máa lọ ẹ lọ ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òbí náà ò encourage àwọn ọmọ wa láti ṣiṣẹ́ ìsìn láti ọ̀pọ̀lọpọ̀ òbí ọmọ lọ̀gá wọn nínú ilé. adé inú ìjọ ń gbà mí bàbá 70 lè máa jẹ́ secretary ìjọ.